bí ọmọ pé mi ò ní rí Murphy mọ́ lẹ́yìn ìgbà yẹn mo bá alájọṣepọ̀ professionally no doubt àwọn iṣẹ́ tí mo bá ṣe àwọn iṣẹ́ tó stand out ni I really enjoyed working with him and the only thing tí mo mọ̀ pa bọ́ yẹn ni pé wọ́n ti sọ mí báyìí mi ò rí kó bínú rí mi ò rí nínú iṣẹ́ tá à ń ṣe because máa ń fi pé iṣẹ́ wa ẹni tí ó bá ní eccentricism kó mú wèrè díẹ̀ mọ́ ó lè má lè succeed but boy yìí leader ni àwọn tí wọ́n tara Murphy dìde wọ̀ ló ń kà àwọn tí Murphy encourage wọ̀ ló ń kà àwọn tí Murphy ṣe fún pé wọ́n ní kankan lọ títí á encourage wọn á dúró tí wọ́n bá wọn ṣe movie wọn ẹni ẹ̀ pàtẹ́wọ́ you see ọmọ ọdún mélòó náà là ń sọ yìí kò dìgbà téèyàn bá pé 80-90 láyé kó tó ṣe gbogbo nǹkan tí Murphy ṣe lọ́mọdé ààrẹ gbogbo nǹkan tó ṣe ọlọ́run àforíjì àtẹ̀sáfẹ́fẹ́ rẹ̀. àmín. àwa akẹ́dùn bíbá yìí àwa celebrate ni o tí mo fi wá bíbá yìí àwa akẹ́dùn. I have come here to celebrate the life of this gentleman Murphy Olawale Afolabi. Thank you very much. mi ò wá fàdúró bíbá yìí mo wá yẹ sí ni ó ti fi kú ṣàgbà mi. Murphy ò kú o tó bá dọ̀lẹ̀ rí lórí ẹ máa lórí DSTV. yes. àwa ò kì í kú. bẹ́ẹ̀ni òṣèré ò sí mi ní. thank you ladies and gentlemen. lẹ́ẹ̀kan sẹ́ bá mi fún wọn ní àtẹ̀wọ́ tó nílẹ̀ dáadáa ọmọ. àkọlé ìyá oríkì ayọ̀ ewébí ayọ̀ ọmọ ewébí yẹn ṣe ẹkú ìdìde bẹ́ẹ̀ náà ni àwọn olórin ẹ̀sìn Islamic singers. àwọn olórin ẹ̀sìn Islam tí wọ́n wà ní kalẹ̀ tí wọ́n bá wa ṣe ẹ̀yìn ẹgbẹ̀yìn fún olórin Murphy tí gbogbo wọn kọ́ máa bá wa ṣe celebration of life tí mo wà ní àdúgbò rẹ̀ bí mi ọwọ́ ẹ̀káwọ́ kò lára ìdùnnú ni ẹ̀káwọ́ kò bẹ́ẹ̀ ṣe ṣe. Fatus, are you ready?